Ustaz fọlọ́n sọ alùsùnà ni wọn alùsùnà sì máa ń wá ẹ̀rí dáadáa yóò gbọ̀n kó tó di pé yóò sọ̀rọ̀ so nítorí tó jẹ́ kí n jáde ní ẹ̀kí sí torí tàfà fọlọ́n sọ àbí torí tàwọn tó ń bá jalá nítorí kèmí torí ẹ̀sìn ni difa and din ká kódùwà anybody anything tó bá fẹ́ specialize láyé yìí lórí rẹ̀ nínú ìmọ̀ ẹ̀sìn nínú ayé yìí ọ̀rọ̀ ga rẹ̀ nù wọn tọ́lọ́n bá àbùkún rẹ̀ wọn gbọ́ àwọn afá wa tí wọ́n wá lẹ́yìn wọn láwọn tabi'un wa atba'u tabi'in pápá jùlọ al-Imam Malik Imam Malik ibn Anas ibn Malik gbogbo wọn àtọ̀rọ̀ àdúrà fún àtàwọn àyíma yòókù náà wọ́n fi dórí gbogbo àwọn afá wa nílẹ̀ Yorùbá látòrí afá wa Sheikh Alim bàbá wa Tajul Adabi bàbá wa Alhaji Àgbà gbogbo wọn látọ̀rọ̀ kẹ́ àti kẹ́ fún ti gbogbo àwọn afá wa káàkiri ilẹ̀ Yorùbá Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ náà kọ́rọ̀ yẹn ó máa gùn ọ̀rọ̀ tí mo fẹ́ tá à ń sọ lé ní mú kí afá wa Ridwan Alabrod Adesola barakallahu fikum afá wa Muliku Sulaiman barakallahu fikum afá wa Ọlọ́run wa akramakumullah Ọlọ́run bá pẹ̀lú yín wá dúró tì yín àwọn afá ńkọ́ Ọlọ́run jẹ́ àmọ́ rí mọ́ báwò láti tóbi Ọlọ́run jẹ́ mọ́ pẹ́ fún wa inshallah ta'ala afá wa Tọ́lágbé Sàrùmí Isa mo kí ẹ̀yin náà Ọlọ́run bá wà pẹ̀lú yín ẹ̀rí kọjọ́ mọ́ lọ púpọ̀ torí ibi tí Amina Sheikhana Abdul Qadir Ọlọ́run wa ayára Ọlọ́run wà pẹ̀lú yín sáà yóò bá ń ṣe bẹ́ẹ̀ fún yín o torí ibi tí mo fẹ́ lọ tí n sì fẹ́ kó pọ̀ rárá afá wa àgbà tí wọ́n sọ̀rọ̀ yìí which is afá wa Muhammadu al-Jami'u mo fọ́lọ́hun ṣọ́ afá wa ní Àbújá sọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ tí ó ti pẹ́ díẹ̀ ni mo rò pé wọ́n tún wá tún dálẹ̀ lásìkò yìí ìgbà tí wọ́n fi sọ lọ so mi ò sọ anything ní orí ẹ̀ torí pé mo kà kún pé slip of tongue ni so mi ò dẹ̀ tún wá fẹ́ sọ nǹkan kan lórí ẹ̀ gan títí tó fi di pé àmọ́ tí rẹ̀ pa wọn lọ bóyá àwọn náà lọ gbé fọ́tò wá sí bàbá wa mufti tí a fi ọ̀wà àtàkùnlé dàpọ̀ wọn Samahatul Fadil mufti Imarati Ilorin Sheikh Sulaiman Faruku Oníkìjìpá hafidhahullahu wa ra'ah wa saddadallahu fil khayri khutah wa amadahullahu bis sihhati wal afiyati wal amni wal aman Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún bàbá wa mufti Ilorin náà gbà tí àwọn ọ̀rọ̀ tí wọ́n láwọn tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run kan tó wá gbé wá sọ́dọ̀ àwọn èèyàn níta gbangba tí ní kálukú sí ń dùn so mo rò pé àwọn wá sí wọn kan ní àwọn stars fọlọ́n sọ́lọ́ owó jáde pé àsáǹtì tọrọ apology lórí eléyìí náà so alákọ̀ọ́kọ́ ni pé kéèyàn tọrọ apology níta gbangba so kéèyàn tọrọ apology níta gbangba Ọlọ́run alzama rẹ̀ fẹ́ni kankan tọrọ àwọn akọlọ́sẹ̀ Ọlọ́run ni wọ́n sẹ́ kásẹ̀ ní ẹsẹ̀ ni wọ́n ní tọrọ apology ní kálukú sí wọn bá tiẹ̀ lọ ìwà lọ wú kíní yẹn jáde ó dàbí pàmò ẹlòmíràn fi wọ́n ń sọ̀rọ̀ sí àfa àfọlọ́nsọ́nà so ìgbà táwọn wá respond to àwọn challenges tí wọ́n ń fèsì lọ́dọ̀ àwọn tí wọ́n jọ ń fa ọ̀rọ̀ ni wọ́n á ní pé ọ̀rọ̀ tẹ́lẹ̀ fi ń tako àwọn yìí ọ̀rọ̀ ń rí bẹ́ẹ̀ so lẹ́nu àwọn àfa àfọlọ́nsọ́ òkè tẹ́nu tèmi ò pé ànábì jẹ gbèsè kú ni so alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́dẹ̀rẹ̀ mọ́ alùsùnà làfà alákọ̀ọ́dẹ̀rẹ̀ mọ́ nkálukú mú tí ọba lágbára ní súnà nábì ni kí n má sọ pé nkálukú mú tó bá òkú ó sún ti mind òun àbí tó ń pèpè sí àbí tó ń gbé lọ́wọ́ so wọ́n súnà ilẹ̀ Yorùbá súnà kan tó yẹ pé tahtaju ila tafhis so kéèyàn ó pè ṣe súnà náà tànábì náà ti nkálukú táwọn afáàyín bá wí nǹkan báyìí ẹ̀ ní sọ̀rọ̀ táwọn lè súnà tẹ́nìkan bá ń ṣe ó wà questionable ní súnà táwọn ṣe nílẹ̀ Yorùbá so bí question wá sí wá súnà wá sí wá questionable náà tó ń ti bẹ́ẹ̀ o ní gbogbo àwọn táwọn sí Islam fíríkọ̀ súnà òun náà ló bá tànábì mu jù ló bá mu jù so òun náà ló bá mu jù so mo sì jẹ́ pé táwọn náà ń pèpè sí díẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ wa ò àṣe kọ́lọ̀ kò forí jẹ̀ nìkan kan wá náà so bẹ́ẹ̀ kọ́ mo fẹ́ lọ ní pé àbá àfọlọ́n sọ wá ní àwọn ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ tí ẹ jẹ́ ká play bẹ́ẹ̀ ṣẹ́jú kan sí mẹ́. Yahudi ni wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ challenge gbogbo yín tẹ́ ẹ bá tó bẹ̀ ẹni tó bá kájú òṣùwọ̀n nínú. so challenge tí wọ́n fún kálukú yìí tí wọ́n dojú rẹ̀ kọ gbogbo ayé yìí gbogbo àwọn afá yìí mo rò pé kì í sàwọn ni wọ́n bá àwọn tí wọ́n bá jọ ń fa kíní ni àfa ń bá wí kọ́lọ́ máa ṣe dáadáa fún but ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn lágbára pọ̀ pàápàá jùlọ fi mujtama'ina al-Yorùbáwì pàápàá jùlọ fi hadhihi al-awinati ar-ra'ina fi hadha al-waqt so lásìkò tá a wà yìí tó jẹ́ pé al-mashakilu allati yuwajihuha al-Islam fi hadha al-waqti kathira problem tí Islam ń fèsì lọ́dọ̀ wa tàbí àmà pẹ̀ lásìkò tá a wà yìí ọ̀pọ̀ so min ahammi hadhihi al-mashakil náà tó tóbi jùlọ problems yìí òun ni mushkila àwọn aláṣìṣe tó jẹ́ pé nínú ìjọ nílẹ̀ Yorùbá tó nínú ìjọ ẹlẹ́sìn tó jẹ́ pé
àwọn ni Ọlọ́run foríjì mi àwọn ni wọn mọ̀ nǹkan kan wọ́n ya olódò púpọ̀ nípa ìsìn wọn so òun làwọn ìjọ aláṣìṣe yìí so ẹni tí ẹ mọ̀ kankan táríkì ẹ̀sìn tẹ́lẹ̀ ń sìn yìí táríkì kan ní tó yẹ pé kò clear tó bá ṣe wá clear gan irọ́ ni so àìclear rẹ̀ náà ló já mọ̀ pé irọ́ ni so òun ni tiwọn yẹn àwọn yìí ni wọ́n wà ẹ̀sìn yìí gangan ò ní mímọ́ so ẹ̀yin fúnra yẹn èso ní mímọ́ ẹ̀yin lẹ́wà wọnú Islam lẹ́wà wọnú ẹ̀sìn Islam ẹ̀sìn tó jẹ́ pé min alifiha ila ya'iha kulluhu ilm ìmọ̀ ní látòkò délẹ̀ mabna hadha ad-din al-hanif din al-islam yìí mabnahu yani imaduhu yani qawa'imuhu allati aqama 'alayha òpó pílà tó gbé ẹ̀sìn Islam yìí dúró kódà kìí ṣe pílà nìkan rúfù ẹ̀ kìí ṣe nìkan páànù ẹ̀ kìí ṣe nìkan píntì ara ẹ̀ àwọn blocks tí wọ́n fi mọ́ kódà gbogbo àwọn mọ̀táù gbogbo àwọn mọ̀táù nulẹ̀ àwọn àsásù nulẹ̀ gbogbo àsásù nulẹ̀ gbogbo ṣẹ̀kú chíńchì ẹ̀ ní kankan tó gbogbo ètò lé tó wà nulẹ̀ gbogbo ìmọ̀ ni àwọn tajá mùsùlùmí ga ìmọ̀ tán tàlẹ́ni náà tí ó sọ̀rọ̀ 30 minutes pé ríta ní mistake mẹ́nu Islam afẹ́ tí èèyàn bá fẹ́ jùkú tí yá bó ṣe lọ́kọ́ yìí so òun làwọn yìí wọ́n wà jáde àwọn yìí wà ní wọn nìkan sí àwọn kan wá loops náà wá tí wọ́n kà kí ni wọ́n ti rí àwọn náà ń tàn wí náà wọ́n fi ń fight wa níwọ̀n tó bá jẹ́ pé ń tàn wí bá jòdòdó so ṣùgbọ́n ní tí ó jọyàn lójú ni pé àwọn afáwà sars fọlọ́sọ alùsùnà ni wọn alùsùnà sì máa ń wá ẹ̀rí dáadáa yóò gbọ̀n kó tó di pé yóò sọ̀rọ̀ so nítorí tó jẹ́ kí n jáde ní ẹ̀kí nítorí tàfà fọlọ́sọ àbí nítorí tàwọn tó ń bá jà lá nítorí kèmí torí ẹ̀sìn ni difa and dini so pé ṣé tí àwọn afáwà fọlọ́sọ yìí ṣé ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ so alákọ̀ọ́kọ́ ni pé qawlan wahidan kò rí bẹ́ẹ̀ anábì òjẹ́ pèsè kó afáwà fọlọ́sọ wọn pé ìtara ló tẹ̀yìn náà tẹ̀ fi wí bẹ́ẹ̀ so alákọ̀ọ́kọ́ slip of tongue ni ẹ sì ti tọrọ apology nígbà náà so gbogbo táwọn Yorùbá wọn bú àwọn náà kò sẹ́ni tí wọ́n máa bú àwọn òkú ọ̀run gan wọ́n bú wọn àwọn òkú ọ̀run láwọn àfáà tí wọ́n gbìyànjú tí wọ́n kọ gbogbo tán dáadáa yìí kalẹ́lẹ̀ káwọn ti wá sọ pé àtàwà lórí ẹ̀lẹ́ni so anything tó bá kànyàn ìdójútì tó bá kànyàn àbùkù tó bá kànyàn yóò fara da fẹ́sìn ni àpá jùlọ ẹni tó náà bá nanu sí tí ọkàn púpọ̀ so náà máa rí tí ọkàn púpọ̀ tí ọba ti kàn ọ́ tó ọba ti nanu sí so ewúrẹ́ ti máa nanu sínú ilé ńlé wọ́n lẹ̀ lórógùn so ẹni tó náà bá ti máa ń gbé ṣe contact tí ń gbé oríṣiríṣi jáde pàápàá jùlọ àwọn tó máa ń gbé fídíò tí wọ́n gbé fọ́tò àwọn èèyàn sí so ẹni tí máa ti ń ṣe báyẹn kóun náà máa retí àbùkù pé wọ́n wádìí òun náà wọ́n sì bẹ́ẹ̀ fún òun náà so ẹni tó bá ṣe bẹ́ẹ̀ fún tó bá ṣe pé torí ẹ̀sìn ni èèyàn ju ọ̀rẹ́ lẹ̀ ni náà mi ì fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ àwọn àfáà fọlọ́nsọ bọ̀tẹ́ jẹ́ kí n pé ọ̀rọ̀ wọn díẹ̀. because ẹ fẹ́ máa lu ọ̀rọ̀ yẹn láti dá mi lágara bí ìgbà tó jẹ́ pé mo dáná bí ìgbà mo challenge gbogbo yín tẹ́ ẹ bá tó bẹ̀ ẹni tó bá kájú òṣùwọ̀n nínú yín because ẹ fẹ́ máa lu ọ̀rọ̀ yẹn láti dá mi lágara bí ìgbà tó jẹ́ pé mo dáná bí ìgbà tó jẹ́ pé mo dáná kẹtẹ́ lè sùn mí fún bí ìgbà tó jẹ́ pé ẹbí yín owó mọ̀lẹ́bí yín ni mo kó jẹ ọwọ́ àjọjà sí pé tẹ́lẹ̀ mi bá padà wá gbọ́dọ̀ níbí à mo kú o àbá àtọ́lá náà fi jẹ gbèsè kú káyanjú ẹ̀ kí n challenge gbogbo yín ta ló kájú òṣùwọ̀n bẹ́ẹ̀ nínú yín tó lè yanjú ọ̀rọ̀ yìí torí tó bí ọ̀rọ̀ yìí nípìnlẹ̀ ni pé mò ń ṣe program lọ́wọ́ live níjọ́ náà lẹ́nìkan pé wọlé wípé ǹjẹ́ àdúrà kan bẹ tó jẹ́ pé tẹ́yìn bá sí Ọlọ́run gbọ́dọ̀ mọ́gbà mo ní rárá o èyí lè ṣàdúrà àdúrà ò ní lọ lásán àmọ́ lè má gbà sí wájú ibi tí ọ̀gángan bí tọ́ ọ̀rọ̀ sí mo ní àdábẹ́sẹ̀ fẹ́ kẹ́ mú ẹ̀dá ní àwọn àfáà fúnra wọn ní ìyẹn lè ṣàdúrà má dúà kan ò ní lọ láì gbà ó lè má gbà síbi tí ìwọ rò sí ìyẹn ọ̀rẹ́ yẹn correct now. ìyàtọ̀ lọ ń fún láǹfààní tó bá sọ̀rọ̀ kí máa ṣe tó bá ṣàdúrà kí máa gbà àdábẹ́sẹ̀ sọ̀rọ̀ àmọ́ ṣàdúrà pé àlàó màkìsírì màálí wà wọ́lá àdíwọ́ bàríkìlì fíìmà àtọ́ ìtàní Ọlọ́run bòmí lówó tó pọ̀ bòmí lọ́mọ tó pọ̀ mo ní síbẹ̀síbẹ̀ ó jẹ gbèsè kú tó fi kú láyé. ọ̀rọ̀ yẹn sà kò correct anábì ò jẹ gbèsè kú wà ní ẹ̀dá ẹlẹ́kẹ̀jẹ̀ pé anábì máa ń ṣàdúrà tí ó gbà lẹ́ńsọ̀ anábì ò ṣàdúrà kan kọ́ mọ́gbà àti sì tẹ̀ kàyí anábì kọ́kọ́ ló dọjú rẹ̀ kọ́ra rẹ̀ so Anas ibn Malik lànàbì lọ́ọ́ bá ya rẹ̀ ńlẹ̀ pẹ̀tó graduate kúrò lọ́dọ̀ ànábì tán ó sì ànábì fọ́dún ọdún mẹ́wàá ànábì wa lọ wọ́n tọ́ lábàkà ànábì wa bí àwọn ìwà ànábì wa lọ bẹ̀ wọ́n wò ànábì wa Anas wa ń sọ náà àdìsí nípa àwọn mẹ́ta lọ́ba ńlẹ̀ òun àti ya rẹ̀ àtàbúrò ya rẹ̀ ridwanullahi alayhim àwọn mẹ́tẹ̀ẹ̀ta lànàbì wa olúbanulẹ̀ wa salla bihim rasulullah ànábì ti wọlé báyìí salla bihim ànábì wa kírun fún wọn ọ̀yàn náà fìlà pẹ̀lú wọn àwọn ìyá méjèèjì tó sẹ́yìn ẹni tí ń fún wa rọ́wì alhadis ẹni tí ń gbé hadis yẹn wá pé níbo ni ó ní as'aluka billah mo bí ẹ pẹ̀lú ọkọ̀ ọlọ́run níbo ni Anas dùn bàtà nàbí kí wọ́n ní Anas qama an yaminihi aw kama qala ó ní ẹgbẹ́ ọ̀tún ànábì lódò ló fi jẹ́ pé téèyàn ọkùnrin méjì bá ń kírun ẹgbẹ́ ọ̀tún lẹ́ni tó bá jẹ́ bí làdáni odò tí wọ́n ti mú ìdájọ́ ẹ̀sìn yẹn nìyẹn so òun là nàbí wa ń ṣàdúrà fún pé lahumma akthir malahu wa waladahu wa barik lahu fima ata ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ fún Anas tí ó kò tí kú ọmọ rẹ̀ kìí sọ ọmọ rẹ̀ ó ti lé ní 100
òun ló sì gùn lẹ́mìí jù náà sọ̀hábà tó gbóntà ànábì tọrọ fún pátápátá. So àdìsí yẹn kì í ṣe pé ànábì dojú rẹ̀ kọ ara rẹ̀, sọ̀rọ̀ wà lórí àdìsí púpọ̀ lákọ̀ọ́kọ́ lórí àdìsí yẹn nìyẹn. So náà ẹlẹ́ẹ̀kejì ó ní pé ǹjẹ́ ànábì wa jẹ gbèsè kú pẹ̀lú àdìsí tí àwọn afáfọ́ lọ́n sọ tí ìfẹ́ tún torí ọjọ́ tó lọ ìfẹ́ kún pẹ́ rárá lórí ẹ̀. So ǹjẹ́ àdìsí tí ó wà nù Sahih Bukhari tí àfáà wa fọ́lọ́n sọ ká pé Aisha ni tuwuffiya Rasulullahi sallallahu alayhi wa sallam ó ń ṣe ọlọ́run kú láyé wa dir'uhu ẹ̀wù ogun rẹ̀ marhunatun inda yahudiyyin pé ń sì ń bẹ lọ́dọ̀ yahudi tánàbí fi dógò kalẹ̀ sílẹ̀ yóò túmọ̀ pa ànábì jẹ gbèsè kú rárá kò tú ẹni ẹ̀ka bá ti ká ẹni tuwuffiya Rasulullah ànábì kú wa dir'uhu ẹ̀wù ogun rẹ̀ marhunatun ó fi dógò marhuna ó fi dógò inda yahudiyyin lọ́dọ̀ yahudi kí náà ń pè ní kéèyàn dógò òun ni pé ó fẹ́ ra nǹkan ó wà ní káàṣì lọ́wọ́ ó sì ní ìdí rẹ̀ ó wá rò pé kí ni tí mo lè tó ṣe déédéé ní tí mo fẹ́ rà àbí tó ju déédéé ní tí mo fẹ́ rà lọ ẹgẹ́ ti nísìn pé ok kí lẹ́ẹ̀ fi dógò tó bá lọ báńkì nísìn tó fẹ́ ra ó fẹ́ yáwó kan nígbà tó fẹ́ rajà náà fẹ́ yáwó kan so báńkì ó bí ọ pé kí ló fi sí kọlẹ́tẹ́rà tó fi dúó wọ́n sì ní gba tí ó lẹ́sì sí nǹkan tó fẹ́ gbà wọ́n wò fálù rẹ̀ ni wọ́n fi béèrè pé só ní sí of o kọ́ wọ́n jẹ́ pé lè ńlẹ̀ ni so in tó ṣẹlẹ̀ nu so ẹ̀wù tá ànábì gbé fún gan àkọ́kọ́ ni pé ó ṣe déédéé ọkọ̀ ju ní tá ànábì rà lọ ànábì gan kọ́ ló wá lọ bá Yahudi ó ní tàn bó ṣe wá sá so gbogbo àwọn sọ̀hábà nígbà tí àwọn sọ̀hábà gbogbo wọn ti lọ ogun tá ànábì jà kan yìí náà ni ànábì ò ṣe jogun Sayyid ibn Harith ànábì ní kó lead ogun gbogbo àwọn Abubakar everybody wọ́n ti ń lọ ogun ànábì sì wà lórí ààrẹ àwọn kan wá dé wá bá ànábì lálejò tó ń gbà tán ànábì ti ṣe fatu Makkah tán ẹ̀rí pé ànábì ṣẹ̀ṣẹ̀ darí hajjatul wada tó sí gbogbo Makkah tó rí pé gbogbo lẹ́tí ti ànábì as in gbogbo lẹ́tí ti mùsùlùmí ànábì wa ó ti wá darí bọ̀ kó tán ànábì ó tó wọ Madina ló ti ààrẹ ti bẹ̀rẹ̀ sí rẹ̀ ànábì ààrẹ òun náà ànábì bá kò láyọ̀ so débi pé àwọn kálukú wa ń wá látàwọn ìlú kọ̀ọ̀kan different ìlú àwọn oríṣiríṣi villages tí wọ́n wá tán gbà ànábì àgbà ànábì àdé mùsùlùmí ànábì àṣìgbà làwọn nǹkan náà wá dé ànábì sì dẹ̀kẹ̀ ní so ajiwada nas ànábì ó ti lè tọrẹ jù àwọn kan náà lẹ́nu ẹni ẹ̀ka lásán ló dé lọ́wọ́ bá ànábì sallallahu alaihi wasallam sa'alahu an shay ọ̀tọ̀rọ̀ bára lọ́wọ́ ànábì orin tí ó fún fa'atahu ganamahu bayna jabalayn ànábì wá ní fún orin tí ó fún ànábì ní ó sì ní òun fẹ́ di mùsùlùmí ni ànábì ní ok ànábì wá mú jáde ó ní wo láti bí òkè yìí láti bí òpó yìí débi òpó yìí àwọn ẹran tó wà ń bẹ ẹran àgbò ẹran àgùntàn àgbò àtàgùntàn láti bí òpó yìí débi òpó yìí jábàlù méjì ni òkè méjì ni pé òkè yìí ọ̀tọ̀kè yìí gbogbo ẹni tó wà lè máa kó lọ mú fún ọ àti sí ìtọ́wọ́sá sọ yìí ni ó ń ṣe ọlọ́run lẹ́yìn wá padà sọ́dọ̀ àwọn ọjọ́ rẹ̀ lọ́wọ́ ni aslimu ya qawm ó lẹ́yìn ìjọ mi ẹgbà islamu ó ní fa inna muhammadan muhammadu ẹn kálukú yín bá jà yìí yu'ti ata'a man la yakhsha al-faqa bí ṣe máa tọrẹ ẹni tí ó bẹ̀rù pé òun ṣe lè tò sí ìjọ kan ní bí ṣe máa tọrẹ nù làwọn sọ́ábà fi ròyìn ànábì pé kana ajwada an-nas ní gbogbo àwọn bí kálukú ṣe lè pọ́n sọ́ábà sí lè tọrẹ jù kò sẹ́ni tó lè tọrẹ tó ń ṣe ọlọ́run so làwọn ọjọ́ mi wá kò sáwọn sọ́ábà mọ́ ẹni tó wà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì wá rán lọ́dọ̀ Yahudi ànábì ti ń bá muhammadu ànábì àmàlà gbogbo àwọn èèyàn tó bá ti di ọ̀rọ̀ ayé aláṣàwà bákan náà níwájú ànábì pé lọ gba oúnjẹ yìí báyìí wọn láwọn èèyàn yẹn pọ̀ more than 70 people ni wọ́n wá tí wọ́n gbà sílá àti fíléjì náà sì ti wá wọ́n ti rìnrìn wọ́n jẹ wọ́n sì bá wọn sáwọ́ ẹ̀yà nìkan lọ gba 70 tó yẹ fi mọ̀ pé àwọn ìjọ òun pọ̀ nù 70 kí la máa ń pè kí la máa ń pè ní sọ́ọ̀ kí la máa ń pè ní sọ́ọ̀ kí ni scale tá a máa ń lò nílọrin pẹ́rẹ́gì pé lọ gba 70 pẹ́rẹ́gì àgbàdo wá pẹ́rẹ́gì ọkà bàbà wá pẹ́rẹ́gì ọkà bàbà ṣàyírí ni wọ́n pè pẹ́rẹ́gì ọkà bàbà so wọ́n fi pòkọ́ fún wọn ni o wọ́n fi rọ àmàlà fún wọn ni o anábì sani kí wọ́n lọ gbà wá kí wọ́n lè dáná fáwọn èèyàn tí wọ́n dé níta anábì lọ sínú so anábì ní kọ́ lọ gbà wá gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ṣe tẹ́lẹ̀ Yahudi ó sì ní à pé kí ni yìí pọ̀ so anábì sì ní ọ̀dà lọ gbé dírú yìí fún kọ́mọ gbé lọ ẹ̀hógún anábì ni bí wọ́n ṣe ń ṣe ń yọ̀ wọ̀n tàì lówó kọ̀ sọ̀rọ̀ anábì ni kí wọ́n lọ gbé fún afáwa tó ṣẹlẹ̀ nù sí anábì wá sanwó padà bí anábì ò sanwó padà àwọn afá ti tírìtì rẹ̀ anábì wá fún lówó ṣùgbọ́n anábì àárẹ̀ tó rẹ̀ nígbà táwọn sàhábà fi dé àárẹ̀ ń pọ̀ sallallahu alaihi wasallam
so anabi ti dá owó padà fún anabi ọgbà ó ti ní bá anabi máa ṣe nu anabi bá yí àǹkan lọ́wọ́ rẹ̀ tó bá gba àǹkan lọ́wọ́ rẹ̀ tó bá fún ọ ní nǹkan padà kò ní béèrè tí àfi tó bá mú wá bá anabi ti rí nu anabi ọgbà òun ló fi jẹ́ pé àdìsí òun ni pé ó ní anabi kú ó kú láyé wàdírí òhu ẹ̀wọ̀ ogun rẹ̀ maruhuna kò tí ì gbà lọ́dọ̀ ẹni tó fi dógò fún kò sí tùmọ̀ kó jẹ gbèsè ńlẹ̀ wọn bẹ́ẹ̀ sì máa ń tu sí gbèsè pa anabi jẹ gbèsè kú ni anabi ò jẹ gbèsè wá afáfọ́ lọ́nṣọ́ níta anabi ò fi wá jẹ gbèsè ni àkọ́kọ́ ni pé bismillahir rahmanir rahim olúwa ní fawajadaka wadduha wal-layli idha saja ma wadda'aka rabbuka wa ma qala walal-akhiratu khayrun laka minal ula walasawfa yu'tika rabbuka fatarda alam yajidka yatiman fa'awa Ọlọ́run sọ fún anabi ni yamtanna alayhi Allah Ọlọ́run sọ pé kí ló ní máa dúpẹ́ fáwọn Ọlọ́run sí fáwọn tí wọ́n ń sọ pé Ọlọ́run ti fi ọ́ lẹ́hùn Ọlọ́run ọ̀dá sí ọmọ ńgbà tí wáyé tó kọ́ ti díẹ̀ Ọlọ́run àbátá ṣe báyìí fún wọn alam yajidka yatiman fa'awa ṣé kìí ṣe pé aláìlẹ́nìkan tí ní ọ tẹ́lẹ̀ ní wá sọ ọ́ délé yẹn fawajadaka dọ́ọ̀lan fahada ọ bọ nínú dọ́ọ̀lan ẹni tí ò tí mọ̀ yìí tí ó ṣe mẹ́ anábí ó mọ̀ kò bá wọn ṣe òòṣà wọn anábí wọn lọ gáàrù hìrá so níta anábí kìí ṣe nìkan lọ́rọ̀ ń ṣẹlẹ̀ sí níta ń ṣe pé ṣàfihàn lọ́wọ́ náà ni ìbáàdà tafkiriya lànàbí ṣe mẹ́ ìdíbẹ́ anábí wọn yẹn náà fi láàbí ń ka Kùránì kí n sọ kalẹ̀ fún anábí dọ́ọ̀lanu bí máa na ha iran ẹni tí ń dààmú tí ọmọ yìí tí ó ṣe fahada àwa fi ìmọ̀nà àsọ̀kalẹ̀ sọ́kàn rẹ̀ ọ̀nà tó ń wáhùn àfihàn ní tí mo wá fẹ́ lónìí fawajadaka a'ilan ká tu lọ́nà ọ̀nà méjìlá àwọn afágbà tu bọ́sẹ̀ jẹ́ pé ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun ló tẹ́ ìmí lọ́rùn lèmi lọ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ọ̀nà alákọ̀ọ́kọ́ òun lọ bá ń tà ń sọm wajadaka a'ilan ó bọ́ lẹ́ni tó ní fámìlì tọ́pọ̀ Ànábì ní fámìlì tọ́pọ̀ Khadijatu yàlla wa Khadijatu radiyallahu ta'ala anha ń bẹ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àwọn ọmọ Ànábì mẹ́rẹ̀ẹ̀rin àwọn obìnrin mẹ́rẹ̀ẹ̀rin tá Ànábì bí Zainabu Ummu Kulthum Ruqayyatu Fatima àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n bẹ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ummu Hayman ń bẹ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ẹni tí Ànábì jogún lọ́dọ̀ ìyá rẹ̀ Ànábì jogún ogún Ànábì ń bẹ tá Ànábì jẹ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ òun náà ń bẹ lọ́dọ̀ Ànábì àwọn èèyàn kọ̀ lọ́dọ̀ Ànábì tó pa Ànábì ní ala alayhim òun ní ń ṣe infaqu alayhim tí ń ná owó lé wọn lórí so àwọn afáà túbà pé ilan ní fámìlì tó pọ̀ ní ọ fa'aghna àwa fún ẹ ní owó tó lè fi máa bọ́ wọn tó rò ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ẹlẹ́ẹ̀kejì nù ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì táwọn afáà tú sínú tẹ́mi sì rí kóhùn lọ bá mu àmì ìtàn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà tú sí ni pé ilan abẹ́ lẹ́ni tí ò ní nkẹ̀kẹ́ ntọ́jẹ òní ntọ́mu òní ntọ́nà òní fa'aghna àwa sọ́dọ̀ lọ́rọ̀ so ní tí mo fi faramọ́ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ èyí tí mo kọ́kọ́ tú tọ́ ẹkùn lẹ́lẹ́kejì tí mo fi lọ pẹ̀lú àwọn afáà tí wọ́n tú bẹ́ẹ̀ ó ní pé fámílì Ànábì fámílì tó lójú Mákà ni Ànábì ò lè jẹ́ áìl kò lè jẹ́ fakir pé fámílì Dangote o l'Ànábì ti jáde so kayfa yudhann annahu fakir ogun tó jẹ lọ́dọ̀ bàbá rẹ̀ ń bẹ́lẹ̀ ìtọ́jẹ lọ́dọ̀ ìyá rẹ̀ ń bẹ́lẹ̀ tí ń bẹnu tíra gbogbo ogun tà Ànábì jẹ lọ́dọ̀ ìyá ẹ̀ hátà jọ́ta Ànábì wọ Mákà jọ́ta Ànábì fataha Mákà yìí àwọn èèyàn bí Ànábì aina tanzil fi ayi darin tanzil fi ayi manazilika tanzil nínú àwọn ilé rẹ̀ èwo ló fẹ́ sọ̀kalẹ̀ síbẹ̀ tí tọ̀dọ̀ ìyá rẹ̀ tó jogún ni tọ̀dọ̀ bàbá rẹ̀ tó jogún ni tọ̀dọ̀ Abu Talib ni èwo fi ayi darika hadith tó clear sẹ́gbọ́n tà Ànábì nígbà tà Ànábì fẹ́ dáwọn lóhùn tẹ́fì mọ́ pa Ànábì èso lóṣù tó kó lu Mákà Ànábì ni fa'al baqiya lana ukaylu shay aw kama qala Ànábì fa'al baqiya lana ukaylu shay'a ukaylu ìkan náà fámílì Ànábì tó ti ta gbogbo lé Ànábì kan Ànábì tó kú nígbà kan Ànábì tó padà dé ní ṣe Ànábì gbọ́ ó ti ta gbogbo lé Ànábì wal baqiya lana ukaylu shay'a ukaylu ṣe nǹkan kò fún wa mọ́ tó ta gbogbo ẹ̀ sallallahu alaihi wasallam so kan Ànábì tó kú Mákà kì í solo sí so gbogbo àwọn yóò máa fi Ànábì ọ̀dà ẹja lọ báyìí yọ́ta Ànábì fẹ́ kú la ìkanu dẹ́fì mọ̀ pé Ànábì solo sí náà mo fẹ́ kẹ́ mọ̀ pé níta Ànábì wá fa àwọn nǹkan tó pọ̀ lẹ̀ sáyé tó fi jẹ́ pé a lè ròyìn Ànábì àfáwà fọ́lọ́n sọ pẹ̀lú òsì nínú níta Ànábì fi ilẹ̀ sáyé sẹ́ni tó fi irú nǹkan báyìí lẹ̀ láàrin ọ̀sán oúnjẹ nínú rẹ̀ ní àmúwálù Bani Nadir nínú property tí Ànábì fi kalẹ̀ láyé nù àmúwálù Bani Nadir property kan tí wọ́n ń pè ní àmúwálù Bani Nadir property kí ni bẹ́nu property kí ni tafasilu property nínú tí Ànábì fi lẹ̀ sáyé nù 50 dir'an
50 dirham 50 ewugun ní mbembe no property tan wi so kawani dir'uhu tí wọ́n wí me o ní dir'uhu al ma'rufa ite pọ̀lọpọ̀ mọ̀jù pé dir'u tan nabi tí ma wo gangan ni so ṣùgbọ́n láwọn dir'u mi torí pé owó ni wọ́n ta wọn kíni ngba náà è ṣe pé ọ̀fẹ́ ìwọ̀n bẹnu property tan nabi filẹ̀ 50 dirham 50 ewugun alakọ̀kọ́ nu wa 50 bidatan aw hawthatan kí náà máa ń pè tó máa ń wọ̀ sórí fìlà tó máa ń fi rin sí tí wọ́n wọ̀ sórí tí ó débi ọ̀run báyìí tí ó yọ ojúlẹ̀ àti mú tó máa ń jagun tí ó cover orí tí gbàgbé tí wọ́n ń pè léèbò wọn náà ń pè ní khawtha 50 rẹ̀ ní bẹnu property tan wi Ànábì lóní wa thuluthu 140 sayfan so àwọn nǹkan ẹja ogun tí ń bẹ nú ẹ̀ owó ni wọ́n ń tà ní 340 òní bẹ́ẹ̀ so inta wí ní kíyàn lọ wo kitabul ahkam as-sultaniyya tí la tán pè ní kitabul ahkam as-sultaniyya il-Farra page 199 to 201 so àtàwọn tíra mi náà tó pọ̀ mẹ́ nínú àwọn tá Nábì filẹ̀ nù ẹlẹ́ẹ̀kejì nínú property tá Nábì filẹ̀ òun ni amwalu Khaybara Ànábì fi amwalu Khaybara lẹ̀ wa fadak táwọn ṣíyà máa pariwo tó máa ń jà sí nínú tá Nábì filẹ̀ nù wa qura hawla al-Madina Ànábì tún láwọn oríṣiríṣi ilẹ̀ hawla al-Madina lápapọ̀ pàṣẹ Madina tó yẹ pé títí ẹni nínú tá àwọn ń sọ yìí nínú Khaybara lásán yìí tí sọ̀rọ̀ wá fadak kí ni bẹnu fadak yìí tí sọ̀rọ̀ kí ni àwọn ilẹ̀ mikidaru ilẹ̀ tí ń bẹ ní àwọn ilẹ̀ Madina salasuna husun Ànábì tún wá ní odi náà ń pè lódi ni pé àwọn ilẹ̀ téèyàn pààlà tó ṣe fẹ́ǹsì rẹ̀ mẹ́ta ní bẹ́ńbí Khaybara nìkan alákọ̀ọ́kọ́ wọ́n ń pè kan ní al-Watih bustanu kan ní garden kan ní tí gbogbo nǹkan wà nú ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ wà nú ẹ̀ kìnnìkan wà nú ẹ̀ èso oríṣiríṣi ló wà nú ẹ̀ wọn náà al-Watih ni wọ́n ń pè ẹsẹ̀ research fún ìkànnù wal-Kutayba wọ́n ń pè kan ní Kutayba àbí Katiba wal-Katiba ilẹ̀ lòun náà so garden lòun náà tí gbogbo nǹkan bẹ́ẹ̀ Ànábì náà lónìí wa Sulalim garden kan lòun náà wà fadak àti fadaki so gbàtán tí wọ́n wé kí ni tí ń bẹnu fadaki àti fadaki tí wọ́n wé rẹ̀ léni kí ni ń bẹ́ẹ̀ dédé tí Ànábì ní ń bẹ́ẹ̀ jọ́nà tí wọ́n bá fẹ́ ta sẹ́mi tán conclude sí pé iye rẹ̀ ní tó ta rẹ̀ tí ń bẹ́ẹ̀ lónìí tí wọ́n bá fẹ́ convert sówó tó ní 600 dirham 600,000 dirham òní bẹ́ẹ̀ sẹ́mi tí dirham kan jẹ́ kìí ṣe million billions ni Ànábì solosi àwọn tá Ànábì fi kalẹ̀ nínú tá Ànábì fi kalẹ̀ ó ní amwalu Mukhayriku al-Yahudi Mukhayriku ibn Nadir al-Yahudi nínú tá Ànábì fi lẹ́nu dúkìá Mukhayrik tá náà ń pè ní Mukhayriku Yahudi kan ni òun ló lówó jù ní gbogbo Yahudi Madina ó wá gba Islam wọ́n lo ogun Hudu pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam fa'awsa bi amwalihi in usiba lin nabi sallallahu alaihi wasallam ó wá sọ fáwọn èèyàn rẹ̀ gbogbo àwọn family pé kò bímọ kò sí kankan ní gbogbo dúkìá àwọn bó ṣe pọ̀ tó yìí tó ń bá lógun tó wọ́n bá dé o Ànábì ló ń fún gbogbo ẹ̀ sallallahu alaihi wasallam ó sì lọ walam yarji ó sì padà ó gbógun lọ Allahu akbar in sọ fún Ànábì ó ní Ọlọ́run gbogbo tó ní awsa bihi lin nabi Ànábì ló ní yatasarraf fiha bima arahu Allah ó bá sì wù ní kó ṣe sí ẹni wọ́n bẹ́nu dúkìá Mukhayriku tó yẹ kó ti dìtà Ànábì torí pé òun ló fún Ànábì ó yọ̀ǹda rẹ̀ ni sabu hawaitu ni basatin gáàdì méjì ní bẹ́nu ẹ̀ ọgbà oko ẹ̀ tó bá ń gbérò àwọn Òṣogbo ilẹ̀ Yorùbá yẹn òun ni ó mọ̀ tán pè láwọn ọgbà oko ó kọ méjèèjì ni al-Awafu ọgbà oko alákọ̀ọ́kọ́ náà ń pè ní al-Awafu bí kíyàn ní oko ọ̀gẹ̀dẹ̀ wa Sofiya bí kíyàn ní oko ọsàn kejì nu wa Dilal bí kíyàn ní oko mangoro tó lọ gbáà wal-Mithabu bí kíyàn lóko ẹ̀yìn tí wọ́n ń wá epo pupa mẹ́
wa barqa wa husna wa mashrabatu ummi Ibrahim méjèèjì nù. Mashrabatu ummi Ibrahim ibẹ̀ ni wọ́n bí Ibrahim àwọn ànábì sí. náà wọ́n tá ànábì fi kalẹ̀ sáyé lélẹ̀. ànábì tún ní náà wọ́n tá ànábì tún fi kalẹ̀ sáyé òun ni kí ní kàtí wọ́n pè ní liqahu rasul jámù lákàá ni kí ní pè ní lákàá òun làwọn ẹran ọ̀sìn tí wọ́n lálùbáríkà tán máa ń fún wàrà mẹ́ tá ànábì fi sáyé. wa hiya 20 lákàá 20 ni yàtọ̀ fún àwọn ẹran oríṣiríṣi tá ànábì ni. ànábì láwọn kan wọ̀nyí. so àwọn ẹran ọ̀sìn yìí wá ní wọ́n ní dojoojúmọ́ alẹ́ kọ̀ọ̀kan. so ni wọ́n máa ń rí látara àwọn 20 àwọn ẹran ọ̀sìn 20 táwọn ní omi lára dáadáa yìí ni wọ́n máa ń fún kiriba tẹ́yìnì mínà lábàní bọ́kẹ́tì méjì tí ó kún fọ́mfọ́m wàrà ni wọ́n máa ń fún jáde látara. gbogbo àwọn táwọn wí yìí sọ̀rọ̀ rí ọ̀rọ̀ tí ń bẹ́nu tíra ní bóyá kí n máa ṣàlàyé àwọn tíra náà wọ́n pe tíra kan ní tarikatu nabi sọfà 107 108 Tabaqatul Kubra ẹ̀lọ́ wò jíìm kí náà ń pè mujallad alákọ̀ọ́kọ́ sọfà 2080 Maghazi al-Waqidi Tarikh at-Tabarani gbogbo àwọn kí ni yìí mawjuda fi kutubi sira. so ibo lànà bí tí wàá rí gbogbo àwọn kan wọ̀nyí madakhilu anabi sallam bí tó ti ń wọlé fún anabi sallam ọ̀pọ̀ àwọn dúkìá. so náà tó ti ń wọlé fún anabi sallam ó ní alhadaya àwọn ẹ̀bùn táwọn lọ́balọ́ba máa ń fi ránṣẹ́ sí anabi sẹ́wọ̀n pé Mariyata al-Qibtiyya tó jẹ́ ará Egypt anabi òkú lọ jagun bẹ́ẹ̀ ó fi ránṣẹ́ sí anabi ní ìyàwó wọn bí Ibrahim fún anabi sallallahu alaihi wasallam kí wọ́n sàwọn nìkan àtàwọn oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n kó lọ fún anabi láwọn góòlù láwọn oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọba lọ́ba oríṣiríṣi kámọ́ tí wàá tọ́ àwọn sọ̀hábà omi ọgbẹ̀ràn wa omi ọgbẹ̀ nǹkan gbogbo nǹkan náà máa fi jẹ́ anabi sallallahu alaihi wasallam. alákọ̀ọ́kọ́ nù nínú àwọn masadiru sarawatihi bọ́lá anabi ti rówó tó pọ̀ tó báyìí. sọ́lẹ̀ kejì náà tán anabi máa ń gbà rówó òun ni mọ́sá ìkọlù láhù òun ni bí al-ghanaim àwọn èrè ogun anabi máa rówó mẹ́ máa rí dúkìá mẹ́ kí sọ ní ká tó gbọ́n sọ̀hábà náà ni ẹ má lọ jagun ẹni tá bá ti dìfìtì gbogbo property wọn ti lè tiwa àmọ́ Ọlọ́run ti pín Ọlọ́run ló sì pín bẹ́ẹ̀ Ọlọ́run ni wa'lamu annama ghanimtum min shay'in fa inna Allaha khumsuhu wa li rasulihi bá ti máa pín ogun èrè ogun ànábì Ọlọ́run ti pín bóò ni wọ́n máa pín ogun ẹ̀ Ọlọ́run ni fa'lamu ẹlọ́mọ̀ annama ghanimtum min shay'in èrè ogun tẹ́ bá rí nígbà tẹ́ lọ jagun tán tó gbóhùn kẹlẹ̀ Islam dá sí fa anna lillahi khumsuhu wa li rasul alákọ̀ọ́kọ́ nù khumsahu ìdá kan nù dá ọgọ́rùn Ọlọ́run àtànábì lónìí. ẹ jẹ́ fún yín máàpù ẹ̀ kí n diagram ẹ̀ fún yín gbogbo tá a kójọ nísìn ká ní pé 100 bó wọn sì pín. so Ọlọ́run lillahi wa li rasuli khumsahu ànábì àtọ́lọ́hun wọ́n ní khumsa 20% 20 just 20 kì í sàn ànábì nìkan àtọ́lọ́hun nìkan o wàlẹ̀ ìdílé kò rí bá àwọn family tí wọ́n jẹ́ family ànábì nínú 20% tí àwọn náà gbà tí wọ́n bẹ̀ wàlẹ̀ ìyàtà máa gbogbo àwọn tí ò ní bàbá gbogbo àwọn tọ́jọ́ mọ̀ orúkàn ní gbogbo ìlú Madina lápapọ̀ àtàwọn ìgbèríko Madina wọ́n rẹ́jísà àwọn ọkọ̀ wọn báyìí lágbájá bàbá rẹ̀ ti kú lágbájá bàbá rẹ̀ ti kú so gbogbo àwọn tí ò lẹ́nì kẹ̀kẹ́ tọ́jà àwọn ọmọ orúkàn àwọn náà nínú 20% yìí wàlẹ̀ ìyàtà máa àwọn orúkàn alákọ̀ọ́ni Ọlọ́run àtànábì àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú 20% tí a ní 100 ni tàbáyọ 20 kún 100 ó kù 80 20 ni àwọn tí ó pín 20 wọ́n yọ tọ́lọ́run àtànábì ilẹ̀ àkọ́kọ́ nínú 20 náà ni o wal dhil qurba àwọn fámìlì mọ̀lẹ́bí ànábì sallallahu alaihi wasallam àwọn náà àwọn ẹlẹ́ẹ̀kejì wal yatama gbogbo ọmọ òrukàn tó wà nílùú àwọn náà nínú 20% wal masakin gbogbo àwọn tó yẹ pé masakini àwọn olóṣì àwọn ẹ̀ṣọ́ ọmọ òrukàn fún olóṣì ni wọ́n lè dún jẹjẹ wọ́n lè dómi wọ́n lè dálégbé masakinu gbọ̀n aláìní tí a ń jẹ gbogbo aláìní lónìí ó di mẹ́rin wabuna sabili àti gbogbo àwọn arìnrìn àjò wọ́n ti yẹwó kàkalẹ̀ fún ẹ tó bá ti já ìrìn àjò tó ẹ̀sẹ̀ dáàrin ìlú òun náà nínú kọmùsù yìí èyàn ní 20% bó wọn àpín
20% láti yọ 20 inú ẹ̀ ọlọ́run àtànábì wọ́n mú mẹ́rin wọ́n dá sí márùn so ọlọ́run àtànábì wọ́n mú inú 20 wọ́n dá 20 sí márùn so ànábì mú mẹ́rin yóò mú dá mẹ́rin ìdá mẹ́rin ọlọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ìdá mẹ́rin ọlọ́dọ̀ àwọn ọmọ òrukàn ìdá mẹ́rin ọlọ́dọ̀ àwọn aláìní ìdá mẹ́rin yòókù yóò lọ́dọ̀ àwọn wọ́n kó kalẹ̀ nítorí àwọn àlejò tó bá wọ̀lú wátọ́jọ́ àwọn arìnrìn àjò tó ti bá wọn nísìn so bí wọ́n ṣe ń pinnu 80 yòókù wọn kọ́bọ̀ ni wọ́n ń pin ọlọ́run tún yanjú ẹ̀ bí wọ́n ṣe máa ń pinnu ni pé lè rọ́jìlì sáhàmù ẹni tó bá yẹ pé tó ń lógun ogun kankan ẹsẹ̀ rẹ̀ ló fi rìn lọ pẹ̀lú ọkọ rẹ̀ lè rọ́jìlì sáhàmù wọ́n fún òun ní ìdákan òun náà gba 4 pàdánù bí pín tẹ̀kan òun náà gba 4 no 80 wọ́n lè fárísì sáhàmù yàní 80 tó kù ilé mùsàárì kí ni gbogbo àwọn tí wọ́n bá lógun ni wọ́n pín gbogbo àwọn tí wọ́n lógun àwọn ni wọ́n ní 80 kù ṣùgbọ́n bóòdù bí ó sì wá máa pín ní lè rọ́jìlì sáhámù ẹni tí ń fẹsẹ̀ rìn tó ń gbé nǹkan gùn lọ kò gbé tí ò gbẹ́sìn lọ ọba gùn bá ká ọba gùn tó bá wọlé gùn tí ìbá ti sẹ́sìn sáhámù ni wáhìdì sáhámù ni ọgbà ń fún ní ìpín kan ìdá kan wọ́n lè fárísì ẹni tó gun ẹṣin sáhámù wọ́n fún un náà ní ìdá kan wọ́n lè hẹ̀sọ́ ní sàmáà ẹṣin gángan wọ́n fún un ní ìpín méjì tẹ̀sí ó ju wọ́n máa ń fún for instance wọ́n máa ń fún ẹni tó rìn sẹ́ lọ wọ́n fún ní 5,000 so ẹni tó gun ẹṣin wọ́n fún un náà 5,000 sẹ́wọ́n ẹṣin rẹ̀ tó gun ní 10,000 wọ́n gbà so ẹni tó wá jẹ́ fárísì ẹni tó gun ẹṣin so wọ́n máa gba sàlásà tó ashum àtúnwọ̀n àtẹ̀sìn rẹ̀ títí wọ́n máa jẹ́ 15 ẹni tí ògùn kankan gbà torí pé yóò ṣe tọ́jú ẹṣin yóò ṣe náwó ẹṣin torí ẹṣin jọ́nà lọ́hùn góòlù ni so bẹ́ẹ̀ làwọn nǹkan wọ̀nyí so gbogbo eléyìí sì ó jẹ́ ká mọ̀ pé then apart fún gbogbo àwọn níta nábì ìfilẹ̀ lápapọ̀ yọta nábì ó kú gangan bẹ́ẹ̀ nu àwọn àdìsí tó fẹsẹ̀ nílẹ̀ ni ànábì ní 9 dananir ó ní bí kéèyàn ní ó ní 9 pound nígbà náà lọ nínú ilé ànábì dákú lọ gbárangánná ànábì jí ànábì sì kó tó dúpẹ́ ànábì sùn lọ àbíká tó lànàbì dákú ànábì ní ká Aisha ẹ̀yà aláwọ̀ Aisha ó ní kí wọ́n lọ fi 9 dananir kí wọ́n lọ fi sàrà alájì bàbú mú kí ó ní kí wọ́n lọ fi sàrà ànábì wájú ànábì ní ya Aisha ma fa'alti bi dananir àti sì lọ bẹ́sẹ̀ rí lẹ́ni ní ya Aisha ma fa'alti bi dananir owó tí mo ní kọ́ lọ fi sàrà nǹkan kí ló ṣe pẹ̀lú ẹ̀ ó ní ń bẹ lọ́dọ̀ òun ànábì ní àdìríhà lọ́wọ́ ń kó wá wọ́n gbé ànábì bá mú dáná ànábì wá ní nadhunnu Muhammadin idha laqiya rabbah wa indahu hadhihi dananir kí ló fẹ́ kí n wí fọ́lọ́run tí n bá pàdé Ọlọ́run pé mo kú mo tún fowó lẹ̀ lọ ànábì ní anfiqiha ọba náà lọ fi sàrà afáfọlọ sọ ṣe ànábì wá jẹ gbèsè kú ànábì ó jẹ gbèsè kú so ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé àgbọ́yé rẹ̀ ló kù díẹ̀ kàtó so ẹ dákun rú àwọn ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ sì kó jẹun tó dájú náà ní ẹ dákun ẹ má wo ohun táwọn èèyàn ń wí àbí nǹkan kan so tí ó bá kọlẹ̀ sí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀mí kan fẹ́ wọnú ẹ̀ púpọ̀ so torí pé ẹni tó ní ìtara fẹ́ sí ní tẹ̀sí ń ṣe dáadáa lápọ̀lọpọ̀ àwọn agbẹ́rin so ẹ dákun ẹ change few yín àbí ẹ tún ṣe research more kí ni àwọn àfa olùmọ̀ wí ibi tá à ń ń pera wa ni pé ahlus-sunnah wal jamā'ah anti-sunnah wal jamā'ah bi fahmi salaf bó làwọn àfa ahlus-sunnah gbọ́ yé sí òun ló yẹ kẹ́ ẹ kọ́kọ́ wá not mujarradu an-nusus al-maktuba so ó ní pé kí náà kò sí yàtọ̀ láàrin ẹni tó bá lóun ṣe súnà tẹ́ntì ò ṣe súnà lókùn ìgbà tó yẹ pé tó náà bá rí náà ní fi ń tu òwò kí láàbò làwọn ẹni ìṣáájú gbọ́ yé sí àwọn ni wọ́n súnmọ́ Ànábì sallallahu alaihi wasallam àwọn ni masadiru ulumina so rú àwọn ọ̀rọ̀ tó mọ̀ dá confusion lẹ̀ fáwọn mùsùlùmí so àbí táwọn tí ò tó mọ̀ wúyọ́ sí Islam lára tó wọ́n wúyọ́ sí wọn lára ẹ dákun tó sì jẹ́ pọ̀rọ̀ wọn ò rí bẹ́ẹ̀ qawlan wahidan Ànábì ọ̀jẹ̀ bùsùn ẹ̀yin náà bá gbogbo àwọn kan tí a wí kalẹ̀ yìí so n tí sì ń bẹ́ẹ̀ ni pé Ànábì òun ṣe olóṣì bí wọ́n ṣe ń ròyìn Ànábì fún yín Ànábì ò kí ń ṣe olóṣì Ànábì ò ní ká mọ̀ wárí sí kí Ànábì ní ẹwà ọwá fún amọ́jẹ̀mú ajimilu tọ́làbà fa ajimilu at-talab bẹ́ẹ̀ bá ń wà náà ọ̀nà tó dá ní ẹgbà wa kìí sí kọ́ lọ́jọ́ RMK UK àwọn ẹlẹ́bọ̀ yẹn RMK UK kìí sí irú àwọn yẹn kìí sí pípò ló sọ in demand pẹ̀lú àwọn ẹgbẹ́ security court tó dúpọ̀ fẹ́ lówó láà Ànábì ní ajimilu fi tọ́làb òun ní kí wọ́n wárí sí kí Ànábì fúnra rẹ̀ wárí sí kí ní wọ́n dùn mí fáwọn èèyàn tí a máa ń sọ pé káwọn afọ́ lọ ṣiṣẹ́ tí wọ́n mọ̀ sọ pé sáà Ànábì ṣiṣẹ́ nígbà tó ti dà Ànábì tá ló sọ fún Ànábì ṣiṣẹ́ nígbà tó dà Ànábì mọ́ tá ló sọ bẹ́ẹ̀ àwọn àdéṣe oríṣiríṣi jẹ́ wọn pa Ànábì ṣiṣẹ́ apart fún pé wọ́n kó nǹkan wá fún ẹni tó Ànábì wá láyé Ànábì ṣiṣẹ́ Ànábì kana yabi'u wa yashtari
ọ̀dà ẹ̀sẹ̀ gbé tàdí sìnkú ẹ̀yà gbá Al-Qur'ani sí àwọn kèfèrí ní máa lè hazard rasul irú ànábì wọlé lẹ́yìn ya'kulu at-ta'ama Suratul Furqan wa yamshi fil aswaqi wọ́n ní máa lè hazard rasul irú ànábì wọlé lẹ́yìn Suratul Furqan àyà 7 ni máa lè hazard rasul irú òjíṣẹ́ wọlé lẹ́yìn ya'kulu at-ta'ama tí ń jẹun ń jẹun táà náà ń jẹ wa yamshi fil aswaq tóun náà tó ń ṣe títà ilé àlọ́jà tó ń fa ànábì nù. So kéèyàn ṣiṣẹ́ wọn máa fún yàn láyé rẹ̀ apart fún pé nǹkan ọmọ nkí tó bá tó lọ opportunity àti máa ṣe business lẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan kó máa ṣe tó bá lọ opportunity àti schedule time rẹ̀ kó máa ṣiṣẹ́ alẹ́ àbí kó máa ṣe some hours láàárọ̀ àbí ìrọ̀lẹ́ kò sábúrú mẹ́ kó mú ṣe tí ó ràn dáwà rẹ̀ lọ́wọ́ kò ní jọ́ wọn wojú kó tó náwó kò ní jọ́ wọn wojú kó tó ṣe nǹkan kan fún ara rẹ̀ kò ní jọ́ jẹjẹkújẹ làwọn àfáà jọ nǹkan lọ́njọ́ dáa fún wọn fi ń dákú so eléyìí ni al-amalul mutawafiru ladayhim nígbà náà bá sì kọ́ àǹkí tán wọn kàwọn olùkọ́ wa iná lóko dákò pẹ̀lú ọkọ̀ lọ́dọ̀ àwọn afáwa alóko àwọn afáwa jẹjẹkújẹ rí wọn jẹbàjẹ́ rí kanu ya'maluna ya'kulun min amali yadihim ó sí ẹnì kankan mẹ́rin náà tó wá di pé à ń kórè oko wọ́n tún pín fáwọn yẹn lọ ní torí pé yóò ti pọ̀ wọ́n sì níta wọ́n pín fáwọn yẹn wọ́n pín fún mọ̀lẹ́bí wọ́n pín fáwọn àdúgbò wọ́n pín fáwọn aláìní kálukú máa dúpẹ́ tó di ọjọ́ kúrò báyìí wọ́n tún ṣe kàlímà lẹ́yìn gẹ̀ wàláhì mo dákú wọ́n láwọn afáwa rí wàláhì amọ̀súgbìn amọ̀ka bàbá gbìn ẹ̀yẹn fún mi lẹ́wọ̀ ẹ̀ fi lẹ̀ dá mi wò ẹ̀rí àmọ́gbìn nígbà àmì ẹ̀pá gbìn ẹ̀pà àmì èrè gbìn àmàsìkò tí wọ́n gbìn àmì ẹ̀gẹ́ gbìn àmàsìkò tí wọ́n gbìn amọ̀súgbìn àmọ́ bí wọ́n ṣe gbìn àmọ́ bí wọ́n ṣe tún wọn lé nìyẹn rẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ alùkọ́ àwọn àbá tí wọ́n bí wa lọ́mọ àtòlùkọ́ àwọn afáwa afawa al-imam Muhammad Ansar Islam ní Kaduna Ar-Rabbani marhaban bikum so ibi tí mo ti Ànábì sallallahu alaihi wasallam so kò sáburú bí kéèyàn ó tọ́jú àwọn àfáà kò sáburú ńbẹ̀ so wọ́n táfà bá l'opportunity àti ṣiṣẹ́ kó ṣiṣẹ́ kò ní wojú kó tó jẹun ẹni tó bá fẹ́ ṣe yóò máa ṣe fún ara rẹ̀ ní Ànábì sallallahu alaihi wasallam kana la yantadhiru as-sahaba qabla an ya'kula aw yashraba aw yunfiqu ala nafsihi aw ala ahlihi so Ànábì sallallahu alaihi wasallam fihi al-qudwa wal-uswa kí ni a fẹ́ rí Ànábì tí ò ní rí Ànábì ṣe Ànábì àtúrúpé tí ń kéwù kọ̀ wá sáwọn nǹkan yókù mọ́ ara o gbogbo nǹkan Ànábì ṣe Ànábì láwọn nǹkan ọ̀sìn tí wọ́n bá da ẹran rẹ̀ tí ń fún àwọn tí ń dà lówó so Ànábì láwọn nǹkan ọ̀gbìn oríṣiríṣi lakin ma dhalik kana la yadakhiru shay'a kò sí ní tí wọ́n wájú Ànábì bá Ànábì ní kó papọ̀ sí yóò mọ̀ náà ni wọ́n ní àdísì kan fi wá tẹ́nìkan orí lọ́dọ̀ nìkan náà ká máa tọ́ fún pápá ọlọ́run sọ lé sí pé lórí tó ipá dísì lẹ́yìn lẹ́rí rí bí àdísì pé Ànábì máa ń ṣe dèkárù oúnjẹ ọdún kan sínú ilé hábà èyí ò náà gbọ́ yé kìtì tí wọ́n wínú àdísì nú so kìtì tí wọ́n wínú yẹn so tí wọ́n wí ni pé àwọn tamuro tó máa ń gbé wá fún Ànábì táwọn máa ń ká níbi oko Ànábì tán kó wá so àti ká gbogbo àwọn bùstánù bó ṣe pọ̀ tó àwọn basatino tá Ànábì ní bó ṣe pọ̀ tó ẹgbẹ́ different lọ́wọ́ mẹ́ tó máa kó làbídùn ni Ànábì máa ń ṣe ìdíkàrù rẹ̀ ẹgbẹ́ làbídùn náà tó máa ń preserve làbídùn ni wọ́n sa yóò pọ̀ yóò ṣe gbá yóò ṣàwọ̀ so àwọn làbídùn ni wọ́n máa sa títí tí ó fi rí òdí pé òdí ìdá ti sí láwọn kan tán lè fi preserve ẹ̀ so wọ́n ní bá ṣe máa ń ṣe wọ́n so tó bá pọ̀ tán wọ́n pín gbá sí gbá sa yóò sì fa àwọn táwọn ilé rẹ̀ náà máa jẹ kalẹ̀ so torí pé làbídùn ọdọọdún ni tó bá dé so èyí tí wọ́n jẹ fọ́dún ọdún kan tó láti ní kéèyàn filẹ̀ yìí ti bẹ́yà bí Ànábì wà lọ kóṣù ńlọ bò mọ́lẹ̀ Ànábì ń kórè ń bò mọ́lẹ̀ Ànábì ń kó àgbàdo ń báǹkẹ̀ sínú yá dáńsọ kàn àwọn làbídùn yẹn ni ṣẹ́ni wọn arúgbó àìsí wọn tó máa torí ẹ̀ tó máa dìbà ọdún kan rárá àmọ́ tó ń tẹ̀lé Ànábì máa ń fi táwọn mọ̀lẹ́bí rẹ̀ ọ̀jẹ̀ lẹ̀ Ànábì sọ bẹ́ẹ̀ fún Abubakar rí àtàwọn mìíràn sàhábà kó fa àwọn ìyáàlú rẹ̀ lẹ̀ lólówó khairun laka min an tatrukahum wa hum fuqara ó fi wọ́n lẹ̀ lólósì rárá àwọn fámílì lólósì wọ́n bá ti ń ṣe tiẹ̀ máa fi tiwọn náà lẹ ayé bá wọn lè kú kí fámìlì mi ọmọ dolo sí wọ́n máa da tọrọ jẹ ká máa fi lọ́kú lọ́lọ́ àwọn ọmọ mi obìnrin tó tú láti nìyẹn tí Islam sì kọ́ wa nìyẹn so àti tí àwọn wí tá a fa fọlọ́n sọ wí kò correct àti ibi tí wọ́n náà ń gbé lọ kò correct ẹ dákun tó lọ lọ kí ẹ bí wọ́n fi takọ ẹni kankan ṣùgbọ́n ẹ gbé síbi tí àwọn afẹ́sẹ̀ bá gbé sí